والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكيف بقول بما لقني طلبة كواكي níbi ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ kí èèyàn máa ra ọjà ní nǹkan jẹ́ pé èèyàn máa san owó rẹ̀ díẹ̀díẹ̀ fún àsìkò kan tí ó gbajúmọ̀ sí easybuy lórí báyìí ó ní mo fẹ́ sáré ṣàlàyé rẹ̀ fún wa. Kí èèyàn ra ọjà tí kò ní sanwó rẹ̀ cash, eléyìí ohun tí ó lẹ́tọ̀ọ́ ni. Kí èèyàn ra ọjà gbèsè yóò sanwó ẹ̀ lẹ́ẹ̀kan náà tó bá di ọjọ́ iwájú ni o, àbí yóò máa san díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ lóṣooṣù ni o àbí lọ́dọọdún níbàámu bá ti fi àdéhùn sí. Eléyìí ò sí tó burú ńbẹ̀. Nípasẹ̀ wípé ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn nǹkan tó wá lórí eléyìí látàrí àdúgbò sàṣálámù, eléyìí ò gbajúmọ̀ gan pé wọ́n máa ra nǹkan tí wọn ò ní sanwó ẹ̀ lẹ́ẹ̀kan náà tí wọ́n máa san díẹ̀díẹ̀ níbo tí wà nínú àdéhùn àríyọ̀ tí wọ́n rà ní ọdún tí wọ́n rà ní owó tó yẹ kó máa san ní 40 òkèà, ojú owó kan ni wọ́n pè ní òkèà tó máa san ní 40 òkèà ní ọdọọdún. Ó sì san bẹ́ẹ̀ fún ọdún mẹ́wàá. Ilé ìtura sí pé èèyàn lè ra nǹkan àbí àti lọ́sàn sára ó gbọ́ sí ilé yìí ó sì ń ṣe ju ẹ̀ náà lẹ́yìn ìtàwọ̀ ọjà báyìí tí ó sì takò ní ìtura sí pé kò sí ogun ojú kí ara ọjà tí a máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀. Nǹkan afẹ́ tẹ̀sán kí èsì sí báwo bá fẹ́ ra ọjà báyìí kò ní pé ẹgbẹ́ ní pé a rí pé owó tí èké èèyàn ra ọjà tí wọ́n máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀, owó tí ọmọ pọ̀ ju owó tẹ́ pé èèyàn rà ní káàsì lọ. Eléyìí ò sí tó burú ńbẹ̀ bá a ti mọ̀ wípé àsìkò ó ní iye owó nínú ṣẹ̀ríà. Kẹ́yìn kan ta ọjà kan ní ìsìn báyìí ní iye tó kéré kódà bí ẹgbẹ́ ní ọjà yìí nǹkan tó fẹ́ tà yìí wọ́n tà ní 2,000 naira táìpé ọ̀sán owó fún ní káàsì táìpé ọmọ san ní àsìkò kan náà yóò mọ̀ san díẹ̀díẹ̀ wọ́n tà fún ní 2,500. Eléyìí kò sí tó burú ńbẹ̀. Wọ́n mọ̀ sí pé yóò mọ̀ san díẹ̀díẹ̀ wá pé kò ní san lẹ́ẹ̀kan náà káfọ́ rẹ̀ di gun owó yìí lè sí tó burú ńbẹ̀. Wá pé wọ́n jọ ń yanjú ẹ̀ lọ́wọ́ ni. Èyí tó pàtàkì ní eléyìí ni pé wọ́n jọ nífẹ̀ẹ́ lọ́kọ̀ pé ìwọ ló fẹ́ mú ńbẹ̀, mo fẹ́ mú ètí ìsanwó ilé ìsìn àbí mo fẹ́ mú ètí ìmọ̀ sanwó ilé díẹ̀. Wọ́n jọ mú kan ní méjì tó túká, wọ́n sì mọ ìdíwọ̀n tí wọ́n máa san, wọ́n sì mọ àsìkò tí wọ́n máa san. Eléyìí ni tó jẹ́ ọ̀rọ̀ ìrèlè. Bákan náà tó bá di pẹ́ẹ́lí yìí wá di pé kò lè san lásìkò kan láti kọ́ máa san ní díẹ̀díẹ̀ báyìí lọ, a gbọ́dọ̀ fi kún fún o. A gbọ́dọ̀ sọ pé nígbà tó ti san nígbà yìí interest báyọ̀ àgun owó tí ń bẹ lọ́rùn rẹ̀ léyìí ìwọ ni o. Gbogbo interest láti ń gorí pé èèyàn owó kan san léyìí ọjọ́ pasílẹ̀ ní Islam pé tí ọ̀bà owó san ní tí sáàmù fi kọ́ wa ní pé tára bá ní káfara dẹ̀ títí yóò fi arófin dẹ̀ tó fi sanwó fún wa léyìí tí ó jẹ́ ìtagbọ́dọ̀ sí. Kó tó di pé àbọ̀ ta nǹkan fún èèyàn ní ojú ọ̀nà tá a sọ yìí tó lọ́wọ́ gbajúmọ̀ bó ṣe dáṣe yìí tó ọ̀pọ̀lọpọ̀ ọjà tẹ̀ ń tà ní ìṣúná yìí tí ọ̀nà ọ̀sẹ̀ tó ń gbà kánú bá lọ pé yóò máa rà ní tí ó máa sanwó díẹ̀ díẹ̀ tó wájú sí easybuy ìdáwó yìí. Tó bá jẹ́ pé àwọn sọ pé yóò máa ṣe nǹkan báyìí lọ ẹ̀mọ̀ ìyá mi ọwọ́ tó wá pàtàkì nínú ìlànà ti Islam tí ọ̀tún ọ̀bà owó kan san kọ́lé pé wọ́n farajẹ̀. Tó bá jẹ́ pé afẹ́ wá fẹ́ nìkan ti wúrò báyìí ẹ gbọ́dọ̀ ti rí àwọn nǹkan tí ó fi dá wa lójú pé yóò sanwó fún wa. Kò ní jẹ́ pé a kàn pé àtajà fẹ́ nìkan láì mú nǹkan tó láì ní ẹni tí ó garanti ẹni yìí àti àwọn ojú ọ̀nà tó yẹ pé yóò fi gba ẹ̀tọ́ rẹ̀ léyìí pàtàkì láti jẹ́ pé ẹ̀tọ́ èèyàn yìí ẹ fi yọ lọ́ àmọ́ tí kò ní pé káàrà ọjà kágbé fún ẹ̀ ní installment ilé ìwòsàn burú ńbẹ̀ àti káàkiri ní ìpín yóò gbajúmọ̀ sí easybuy ilé ìwòsàn burú ńbẹ̀ tó ti jẹ́ wípé àmọ́ tí ó fẹ́ tà wọ́n jọ mú ẹyọ kankan pé tí yóò sanwó ní ìsìn àbí ọ̀sán tó wáyá wọ́n mú ẹyọ kan lẹ̀ ó lè tún túká tí ó sì jẹ́ pé wọ́n máa fáwọn fẹ́ fáìlì nítorí pé kò san owó kan nítorí pé owó láti fi ń kún owó tọ́jú gbèsè tí èsì tó bẹ̀rẹ̀ ìbániwó sì mọ́ bá lọ léyìí tí ó pàtàkì jù ó lọ́wọ́ pé yóò sàánú wa.